ìyá wa ó ní ìkìlọ̀ wọn ò sì ju pé aago 12 òru ọjọ́ keje yìí kan náà kò gbọ́dọ̀ yẹ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ yẹ̀ ó torí tó bá ilé yẹ̀ pẹ́ àti bímọ ọmọ yín ó jọ̀wọ́ Elédùà ìyá wa. Ẹfun ìrì ni yóò fi fọkàn mi. Ṣé mà? Mọ́mì, ẹ ṣáà gbọ́ nǹkan tí màmá sọ nísìnyí pé kí mi àti ọkọ mi bí ká yọ súnmọ́ra ní ọjọ́ kejì. Èdè mọ́rọ́ bùsùn yìí. Ní Àbújá Ọlákótónú ni business all the time. Ẹ̀yin náà ti mọ àkàmọ́ nǹkan tá a ti dáwọ́ lé pé wọ́n rí ká ṣe tó bá rẹ̀ ká ṣe báyìí ó ṣáà máa yẹ̀ ní. Mo mi pọ́ọ̀lù máa ṣe bá pọ̀ sí sọ̀rọ̀ pé ilé òtún ní yẹ̀ báyìí nítorí Ọlọ́run. Yeye ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn torí bí ọmọ yìí ṣe wà ọmọ ńlá ni ṣé ń gbọ́ mi báyìí gbogbo ohun tán ní ká ṣe lórí ẹ̀ báyìí ni mò ń ṣe bí mo ṣe ń sá sọ̀tún ni mò ń sá sósì bẹ́ẹ̀ bá ṣe máa gbà wá lágbàtàn tí gbogbo nǹkan tẹ́ fún ẹ tó máa ṣe é ṣe ẹ ṣàánú mi o. Ọmọ mi fọkàn rẹ balẹ̀ ń fún wọn ní nǹkan tó lò fún bẹ́ẹ̀ ni yóò jókòó jẹ́ ni kò níbì kankan lọ wo ọmọ mi gbà nǹkan tó lò fún rèé ṣé ẹ ti rí bó ṣe wà ń jókòó jẹ́ ni ní ọjọ́ keje yìí ló fi bá a sọ̀rọ̀ kò sì ní lọ́ọ̀bì kankan. Sweetheart. Hi. Already. Mama, ṣé kí n bẹ get to me? Yes, yes. All right, then. I won't play. Jenny, you. Ó ti sọ pé mo pẹ́. Èmi náà wonder pé kí ló keep ẹ late tó tó yẹn lọ́fíìsì. Àwọn business partner wọn láti Brazil. Okay. So Abuja lọ́dẹ̀ láǹsì lọ́dọ̀ Alhaji Tashiru. So arrangement ẹni àti Busi ìjọ ń ṣe pé aláti lọ join wọn twenty so máa lè lọ lọ́dún wọn sí hotel tó máa wà. Actually Busi ni ẹ kó lọ but wọn gẹ́gẹ́ bí nǹkan tó lè ṣẹlẹ̀ sí lẹ́jọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ ọlọ́pàá òṣòro ọlọ́pàá tó náà lè ti bá wa yanjú ẹ̀ wọn á ní kó o máa sin pé kémi lọ ṣe ti yẹn sìn. So first thing tomorrow morning I have to leave for Abuja. Bó ṣe ṣọ́ọ̀bù wọn wà òkè níbi tí wọ́n wá ṣá. There's no problem. Tí n bá débẹ̀ lọ́la màá lọ́jọ́ kó sí Ìlàkọ̀núgà. Okay then. There's no problem. So báwo wà ní gbogbo ẹ̀? All right. Anyway, mo ti set table. Ṣé máa lọ jẹun? Okay, mo ti bá mi set. Mo jẹ́rìí. Ṣé o jẹun ẹni nílé? Yóò jẹ́? Mo ẹ rárá. Mo mọ tó bá ń jẹun. Mo dẹ́gbẹ́ tó bá jọ ń jẹun. Má ṣáàjú mi jẹun tán. Tí ló ń ṣe ẹ́? Mo ní nǹkan kan ṣe tó bá di fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́gbẹ́
very very important lẹ́yìn ló máa ń pe honey. Mo ń gbọ́. Ẹ̀kan tó wọlé mo sọ pé mo fẹ́ sọ̀rọ̀ kò fẹ́ ó tiẹ̀ gbé ń gbé kí ni mo fẹ́ sọ fún un. Èmi ò bí mo mi ṣeré nìyà. Mi ò ṣeré o. Mọ́ mi lọ síbi kan lénìí. You won't believe it. Mo rí nǹkan tí mi rí láyé mi lénìí. Even mo fẹ́ sí mi gbọ́ nǹkan tí mi gbọ́ rí. Màmá yẹn láti máa fi yé mi pé nígbà tí mo wà kékeré o pé bí a mo ní ẹgbẹ́ somehow like that pé bọ̀ mọ́mì ló bá mi lọ́wọ́ àwọn ẹgbẹ́ yẹn báwọn ẹgbẹ́ ló ń disturb mi nísìn tó ń jẹ́ kí n rán ọmọ bí. But àti rí solution nù. Màmá yẹn fún mi lẹ́bùn kan wọ́n ní pé máa lò fún 7 days pé mo máa fi fún ẹ̀kọ́ lára lẹ̀ pé after that 7 days ń tèmi àti ẹni láti láṣepọ̀. Ní ìwà àti mọ́mí lọ́bì kan àbí? Yeah. Nípa ọ̀rọ̀ àìrọ́mọbí àbí? Yeah. Alright. Mi ò bínú. Despite the fact wípé o sọ fún mi kó tó lọ. Still, mi ò bínú. Nítorí nǹkan tí àwọn méjì jọ ń wá òun ló bá lọ. Nǹkan tí màá sọ ni wípé tí màmá ẹ bá ti assure pé nǹkan tí wọ́n fún ẹ kó lò pé kò ní negative effect, you know, àbí pé kò ní bà àwọn kan jẹ́ lára ẹ̀ torí mo gbàgbọ́ pé àwọn oògùn wà lóríṣiríṣi tí àwọn dúdú àwa èèyàn àṣejẹ́ Africans ta ní ìgbé kájá ewé kájá egbò àfi ń ṣe ìwòsàn fi wádìí nǹkankan. Àwọn síbẹ̀síbẹ̀ nǹkan tó máa ń jà mí láyà ni pé àwọn oògùn wa kò ní ìwọ̀n, ìyẹn ló máa ń jẹ mí láyà. Kò sí pé bóyá dosage yìí ni o báyìí báyìí ló ṣe máa lo iye báyìí ló láti lò láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ordinary àgbo jẹ̀dí kò bá lè lómi ní àbọ̀ olúgbògbòrò ò bá bu ẹ̀kún glass cup yìí bí bá ṣe lè mú ni kò níwọ̀n tó kú dẹ̀ ń damage nǹkan lára èèyàn díẹ̀ àwọn olómìnira bí ń ṣàyọ̀yọ̀ ń gbà mí aláwọn ọmọ ilé àwọn ọmọ tán ọmọ ṣòpò wa tí o bá ti fẹ́ pé wọ́n ti assure ẹ pé kò sí wàhálà fine kò sí wàhálà ṣebí o ti bẹ̀rẹ̀ sí ń lo nǹkan tó fà ẹ́. No báwo máa ṣe máa lò lẹ́yìn ẹ̀ mi ò tí ì lọ. Ok àṣìbọ̀ fún ọjọ́ méje ni lẹ́yìn ọjọ́ méje kémi àti ká yẹra wa rí. But only time. It's only time. Only exactly 12 o'clock. Tọ̀sán àbí tí gbà. Torí ni o. Kò máa ń sọ pé exactly 12 o'clock. Bí tó bá ti lè yẹ báyìí, bá ti lè mọ láyé ó ṣòro. Ọ̀rọ̀ ti yanjú gbà yẹn. Torí mo believe pé tó bá ti dé bá ojú dé bá mú ni kó tó bá dé bá yọyọ kó dé bọ́ ọkọ. So kò sí wàhálà. 12 kò sí wàhálà. Ṣáà kí màá mo ṣe ń lo nǹkan tó fún ẹ mo ṣe ń lo sí pé. Hello? Answer. Raphael. Báwo ni? Ẹ wà Nàìjíríà. Ẹ ṣeun dé. Airport lẹ́wà. Ṣègùn àbújá Àbújá. Èkó ń bí. Lórí ẹ̀ pé mẹ́ ṣe ń bọ̀ pé ẹ ti ń bọ̀ ní Nàìjíríà. Àwọn dọ́kúmẹ̀ntì wà lọ́wọ́ yín. Àyà bá lọ ṣe wà, ókè ẹjọ́ lè mi. Màá bá yín bẹ̀rẹ̀ sí. Màá yọ lọ́ọ̀jì yín.